ẹ dákun kí ló tára àwọn èèyàn kò tọrọ báyìí náà tá a bá sòdodo tó bá lọ níbàámu tẹ́ ẹ fẹ́ inú yín ó dùn ẹ máa pariwo pé thank you my brother kíní kan my brother tá a bá tún wá sọ òdodo tó tún wá tako èròǹgbà yín ẹ wà rí a gẹ́gẹ́ bí alábòsí. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Olúwo ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ẹ má jẹ́ ká ya alábòsí nílẹ̀ Yorùbá. kò sẹ́ni tí ó mọ̀ pé ìdálù níṣèlú pàápàá jùlọ nílẹ̀ Ẹ̀wò ẹ mọ̀ pé èyí tó pọ̀ jù ìdá 4 nínú ìdá 5 nílẹ̀ Ẹ̀wò ni mùsùlùmí ló sì ṣe pé ìpìlẹ̀ Ẹ̀wò ni mùsùlùmí ni. ní tí ẹ sì ń ṣe níwò Islam ni. ọba tó jẹ́ ń bẹ̀ mùsùlùmí ni. tẹ́ ẹ bá rí kankan tó jẹ́ mọ́ pé ọba àbẹ̀ bá sí lóyún tó lọ nílànà Islam kò yẹ kó jẹ́ ìjọni lójú kò yẹ kó dàbí àbòsí lójú ẹni tó bá fẹ́ òdodo. Olúwo tilẹ̀ Ẹ̀wò àjọ tó ti lọ sí Saudi Arabia fún ìjọsìn àtọjọ́ náà ni ẹlòmíì ò ti ní gbádùn ayé mọ́. pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ èèyàn wa kan tán náà wà lórí ẹ̀rọ ayélujára àwọn náà wá bẹ̀rẹ̀ sí gbégbé pé nípa Olúwo. wọ́n wá ń wá ibi tí gbogbo tó bá ti wá jẹ mọ́ àṣìṣe pátá ibi ọ̀rọ̀ kan tó bá ti sọ̀rọ̀ kan báyìí tó bá lálẹ́ báyìí ni wọ́n wà máa wá káàkiri. ẹ ò gbà tó Olúwo ṣàdúrà pé gbogbo oore àríwá gúúsù kankan kọ́ máa bọ̀ wá sí Olúwo. àwọn kan ń pariwo pé àdúrà àwọn ọ̀dà kìnìún kódà rí inú mùsùlùmí òpònú mi gan tínú ẹ̀fọ́ tó náà sọ pé àdúrà àwọn ọ̀dà. ìwọ náà sọ fọ́ bàálù rẹ tó bá yẹ pé Kúbà lọ́ba tiẹ̀ náà bá lọ àbí Brazil àbí tẹ́tí máa lọ sòsà àbí bóyá Jerusalem lọ́ba tiẹ̀ náà bá lọ sọ pé ó ṣàdúrà bẹ́ẹ̀ pé gbogbo oore àríwá gúúsù gbogbo oore àgbáyé kó jẹ́ ti lu tiẹ̀ náà kó sábúrú ń bẹ̀. gbogbo yẹn ló lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà tọrọ nǹkan tó bá wù lọ́dọ̀ Ọlọ́run ọba Adẹ́dà. Ọlọ́run ò sọ pé òun ò ní gbọ́ sọba tí ń gbọ́ téèyàn tí ń gbọ́ tẹranko ni ọ̀wà ní gbọ́ tiẹ̀. Olúwo lolúwo tọrọ a sì ń bẹ lọ́nkọ́ lọ́n jẹ́ kó rí bẹ́ẹ̀ bí bàbá sì tọrọ ní Kaaba. ẹ̀ẹ̀kejì wa ní pé àwọn kan sọ pé Olúwo sórílẹ̀ kíní kankan ìgbà wo òfin ẹ̀sìn tolúwo ń sìn lolúwo tẹ̀lé. ẹ̀sìn kọ̀ọ̀kan ló wà ó sì ní ìlànà tó ń kálukú fi ń jọ́sìn. ìlànà ti Islam ń tó sọ fún wa nù Olúwo sì tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tó gbà fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. ẹni tó wá tẹ̀lé ni pé táwọn èèyàn ò ní rí tẹ́ pé dáadáa ni. ẹ dákun ní tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ tá a bá ní ó ṣẹlẹ̀ rí ẹ gbà pé kò ṣẹlẹ̀ rí ni. ọba Saudi Arabia gangan ọba Salman àti gbogbo tí ń jẹ́ ìran ọlọ́mọ ọba nílùú Saudi Arabia wọ́n mọ̀ pọ́n Olúwo lé wọ́n mọ̀ jáde wá yẹ Olúwo sí. fọ́nrán lẹ́rọ àwọn ń wò yìí ẹ wo tí wọ́n ṣe fÓlúwo ń bẹ̀ yẹn ẹ wọ̀nà tí wọ́n gbà kí Olúwo káàbọ̀. ẹ wá mọ̀ wo Olúwo sì wá wà ń bẹ̀ tó ń wo Olúwo ò fi àṣà Yorùbá kò fi pamọ́ o ó tún gbé àṣà Yorùbá lárugẹ ń bẹ̀. adé lolúwo dé sórí o agbádá lolúwo wọ̀ o Olúwo múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọba Yorùbá láàrin àwọn Lárúbáwá. ìmúra tàn Lárúbáwá dá yàtọ̀ tolúwo náà dá yàtọ̀. so kí wàá ní àbòsí tọ́wọ́ wà ń bi ọ̀rọ̀ Olúwo. ẹ dákun tá a bá mọ tá a sọ mọ́ lórí ẹ̀rọ ayélujára ká ṣe kínni káyà lọ jókòó jẹ́ o. ẹ dákun ẹ má jẹ́ àṣàbòsí o òun kálukú ló ní ọ̀nà tí ń tọ̀ ọ̀nà tí yín ọ̀tọ̀ ọ̀nà tèmi ọ̀tọ̀ tẹ́ ẹ bá ń tọ̀ ọ̀nà tí yín kò sí ń tọ́kàn mi tẹ́ bá rí tí ń bá tọ̀ ọ̀nà tèmi náà àfi kẹ́ ẹ ṣe kínni kẹ́ ẹ náà ṣe kínni kẹ́ ẹ fọ́ lẹ́rán kẹ́ ẹ má ṣe kínni o kẹ́ ẹ má wò mẹ́ torí pé ọ̀nà wa papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí lọ́nà ń kálukú kọ́lọ̀ ọba kọ́ mọ́ jẹ́ àṣì ọ̀nà tọ̀. gbogbo ẹ̀yin aláhìsọ gbogbo ẹ̀yin olábòsí náà abẹ́lẹ́ ọba nù àánú rẹ̀ kọ́ bá ní tó ẹnì kọ̀ọ̀kan yín sọ́nà kó sì mọ́ sí àwa náà lọ́nà. ojúlówó ọmọ Yorùbá ẹ̀já kó ń di àbòsí o àbòsí ọ̀dà o onírin ìlọsíwájú ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ èmi sì gbàgbé pẹ̀lú ògo Ọlọ́run ọba Elédùmarè àsìkò tí Yorùbá tí ó gba ìtúsílẹ̀ kúrò nídìí àbòsí nínú àìnílọsíwájú lóde tán yìí ó dàbọ̀.